Gbogbo ẹ̀yin olólùfẹ́ Màmá Lọlá Ìdíjẹ́ àti Mide Martins ó yẹ máa bọ̀ o. Gbogbo wa la mọ̀ pé nínú sinimá táwọn méjèèjì bá ti wà, ìyẹn gbọ́nmi sí omi ò tó ni o. Bí ìkan bá ṣe ń fà á lókè, nìkan máa fà á nísàlẹ̀. Àjàjà sinimá tí ìkan bá ti wá jẹ́ antagonist, tí kejì jẹ́ protagonist, ẹ rí pé wàhálà ńlá ni. Nínú sinimá eléyìí tí a mú wá lónìí ni Òkúròrò. Àwọn òṣèré tí mo ti kọ́kọ́ dárúkọ yẹn gbogbo wọn pátá ló kópa ńbẹ̀. Àwọn bíi Mide Martins, Ọláyínká Abdulrahman, Túndé Adéríyìnóyè, gbogbo wọn pátápátá ló wà nínú sinimá Òkúròrò. Nínú sinimá yìí láti rí ìtú tí Lọlá Ìdíjẹ àti Mide Martins tán ṣe kíni tán jọ ń pa. Àbẹ́ẹ̀ rí nǹkan. Ó dàbí wípé Mide Martins fẹ́ gentle nínú sinimá yìí, ṣùgbọ́n Lọlá Ìdíjẹ ló fẹ́ ya kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá, ìyẹn ìyá ọkọ irọ́. Tó jẹ́ pé gbogbo bí wọ́n ṣe jọ ń pa tán jọ ń kún, arábìnrin yìí ò mà kò tètè fọhùn, kò sì tètè gbégbèsẹ̀ láti ṣe ohunkóhun tó burú sí Lọlá Ìdíjẹ. Ìgbà náà la dẹ̀ mọ̀ wípé kò gbádùn nínú sinimá o. Tí kinní tó bá ti gùn, tí tilé bàbá ẹ̀ bá ti gùn nínú sinimá, ó gùn náà nìyẹn. Ṣùgbọ́n nínú sinimá yìí, a rí itú tí Lọlá Ìdíjẹ fi pa, tí màmá dé tó wá kó bá wọn o, tó kó wá bá wọn, tó lóun fẹ́ wá bá wọn ṣeré. Tó di pé báwọn ọmọ ọlọ́mọ ṣe ń ṣe ìgbésí ayé wọn, bọ́n ṣe ń jẹ, bọ́n ṣe ń mu, ìyẹn wá bẹ̀rẹ̀ sí ní pààrọ̀ ẹ̀. Oúnjẹ tó yẹ kán jẹ kọ́ láàárọ̀ ná ń jẹ, èyí tó yẹ kán jẹ kọ́ lọ́sàn-án ná ń jẹ, èyí tó yẹ kán jẹ kọ́ lálẹ́ òun ná ń jẹ. Tó fi wá di wípé ọmọ arábìnrin yìí ó ti ń di ìnilára fún, àbẹ́ẹ̀ rí. Ṣùgbọ́n kàkà kó tún bínú náà, ó fi sosùn, ó fi kínra. Àmọ́ nígbà tó ti wá bá ọkọ ìyàwó gangan sọ̀rọ̀ pé sọ fún màmá ẹ pé èyí tí màmá ṣe o, ó ti tó, kí màmá kó ṣe kíni kó padà síbi tó ti wá. Tí ọmọ wá kọ̀ jálẹ̀ wípé láíláí o, òun ó ṣe wálé ìyá òun, ìyá òun nìyá òun ó máa jẹ́. Ìgbà tí ìyá bá ti fẹ́ láti lọ náà ni o, kò sí wàhálà ńbẹ̀. Ibẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ sí ní change ẹ̀ fún ìyá. Kí ni ká tún wá sọ ti àwọn ẹbí kejì tó jẹ́ wípé ìyá burú náà ni, ó burú mọ́ ìyàwó ọmọ. Bí ìyàwó ọmọ yìí ṣe gentle tó, ìyẹn ò tiẹ̀ tún ṣe kì í ṣatawẹ́wẹ́ bíi ti Mide Martins. Ó gentle débi wípé gbogbo ìgbà tí ìyá bá ti wá gbéná kò lójú nílé ọkọ ẹ̀ ló máa lọ lálọ bẹ̀bẹ̀, lá máa gbára yílẹ̀ pé màmá ẹ dáríjì mí. Bó bá ṣe ra bọ́nfítà lọ, ní ó ra mílíìkì lọ, ní ó ra aṣọ lọ, ní ó ra oríṣiríṣi lọ, látàrí wípé kíyá ẹ̀ lè nífẹ̀ẹ́. Ṣùgbọ́n lá o, ìyá ò mà nífẹ̀ẹ́, ṣe nìyá ń gbógun tì í. Ó pa kétí mọ́ra lọ́jọ́ kan, ó gbọ́dọ̀ ìyá ẹ̀ lọ. Ìyá, kí lẹ fẹ́ kí n ṣe gan-an tẹ́ máa fi nífẹ̀ẹ́ mi, tí wàhálà gbọ́nmi sí omi ò tó láàrin èmi àti ẹ̀yin tó fi dínkù? Àbẹ́ẹ̀ gbọ́ èsì tí ìyá sọ ni. Ìyá ní fọmọ mi lẹ̀, tó bá ti fọmọ mi lẹ̀ àbùṣébùṣe, kódà kí n pàdé ẹ̀ nígboro, ń dì mọ́ ọ, ń yọ̀ mọ́ ọ, ń ṣe gbogbo ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti lè jáde ńtán. Arábìnrin yìí máa wò ṣàkún, ó mà kẹ́rù ẹ̀, ó pa kétí mọ́ra o, ó kẹ́rù ẹ̀, ó fi lé ọkọ lẹ̀. Ọkọ náà rèé, ṣe ló ń wò bí ìdandú, kò rí kan ṣe kan, kò rí nǹkan kan ṣe sí. Kò rí nǹkan ṣe sí o. Bárábìnrin ṣe ń kẹ́rù lọ tẹkuntẹkun, èèyàn tiẹ̀ máa ń ṣáájò pé má lọ, tàbí téèyàn á tiẹ̀ sọ wípé jẹ́ kí n lọ bá ìyá mi sọ̀rọ̀, kò mà rí nǹkan ṣe sí. Ibẹ̀ ló ti ń ṣe mí ní ààyìn pé àbí nǹkan kan wà lẹ́yìn ṣùgbọ́n ni, àbó ní nǹkan kan tí ìyá ẹ̀ rí ni, àbí Lọlá Ìdíjẹ náà rí nǹkan kan sí Mide Martins ni. Ẹ wò ó, inú apá kejì sinimá yìí ló ti máa nà án bẹ́ẹ̀, tá a ti máa mọ ohun tó ṣẹlẹ̀ gangan, tó sì máa bẹ́jọ́ lórí. Ẹ má gbàgbé, ẹ bá wa subscribe sórí ìkànnì wa ká lè jọ máa gbádùn ara wa. Tẹ́yin ò bá tí wá wo sinimá Òkúròrò, ẹ lọ sí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀, Òkúròrò sinimá tuntun ni, Àjààbálẹ̀ ni. Ẹ jẹ́ ká jọ wò ó, ká jọ digest ẹ̀. Ẹ jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section. Kí ni èrò yín nípa Lọlá Ìdíjẹ? Kí ni èrò yín nípa Mide Martins àti ìdílé kejì? Ẹ ṣé púpọ̀.